Rọ̀fíà ló kọ mi. Ọmọ bíbí ìlú kan ní mí lórílẹ̀-èdè Nàìjíríà. Àwa 5 ni ìyá mi bí. Èmi nìkan lóbìnrin. N ò sì gbọ́njú mọ́ bàbá mi. Bẹ́ẹ̀ ni. Ìyá mi ò sì sọ pé bàbá mi rèé fún mi. Àmọ́ ẹni tó pè ní bàbá mi tí mo gbọ́njú mọ́, òun ló jẹ́ kó yé mi pé òun kọ́ ni bàbá mi o. Ó mọ̀ ṣe o. Ẹ fìdílé nǹkan kan já mọ́ fìdí òfin tí gbéyàwó ọ̀rọ̀. Ìbá kọ́dá ayé àṣẹ̀dá ayé ọba tí ń jẹ́ mi ni mọ́ ṣe bẹ̀rù gbìngbìnìkì arúgbó ọjọ́. Ìbẹ̀yìn ìyá mi òṣùrùgà apanimáwàgún olókìkí òru. Ìbá gbogbo ẹ̀yin fúnni tí ń bẹ láyé. Ìbẹ̀yìn ọlọ́jà ńlá tẹ́ ẹ fi ń pọnmọ tẹ́ ẹ fi ń jẹ́ kẹ́sì ọmọ wọlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fo, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di. Ẹ ní ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ láyé. Ẹ wò ó, ìtàn tí mo fẹ́ sọ fún yín, mo ti lérò pé tí n bá parí stúdíò mi ni mo fẹ́ sọ̀tàn yìí. Nígbà tó lóhùn sí kádàrá kágbára mi ó gbé àti parí ẹ̀ ńkọ́. Wọ́n ní bá àbárẹ́ ni bálà ọlà kì í yá. Wọ́n ní pé ẹlòmíì á ní èèyàn á máa mú kíkan kọ́sàn tó pọ́n. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹnután reality show. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Ẹ máa porúkọ mi ní Rọ̀fíà. Ìtàn tí mò ń sọ yìí èmi kọ́ ló ṣẹlẹ̀ sí o. Àmọ́ kó lè bá àdùn gbọ́ létí yín ló jẹ́ kí n mọ̀ pera mi bẹ́ẹ̀. Ọmọ ọdún 8 ni mo wà. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ bí ìyá mi ṣe máa ń ṣe ná. Ìyá mi, ìyá Rọ̀fíà, akíkanjú obìnrin. The definition of a strong woman. Ìyá mi ní jẹ́ bẹ́ẹ̀. Kàkà kí ìyá mi mọ̀ fún wa lóúnjẹ kò yá ní jẹ ni. Ìyá mi a máa ń ṣàgbàfọ̀. A máa ń lóko bíríkìlà. Ó sì ń ṣiṣẹ́ alájàpá. Àmọ́ 5 ni wà. 4 la kọ. Èmi lobìnrin nínú wọn. Ìyá mi ó wá jí mi. On tọ́ last born wà lọ́wọ́ ń gbà yìí. Yóò jí mi. Rọ̀fíà. Ó yẹ dìde ńlẹ̀ láńgo 4. Ìyá mi ó wẹ̀ fún wa. Yóò wá wọṣọ fún wa padà. Yóò ti bá gbóúnjẹ wa sínú ike. Ọ̀yá yóò bá mi mú oúnjẹ mi. Yóò fi sábẹ́ ike oníkálukú. Bílẹ̀ bá ti mọ́ kí ẹ máa lọ school o. Ilé ìwé ìjọba là ń lọ. Ìyá mi ò fòpò lọ sí private school. Ilé ìwé ìjọba ni. Kékeré òun ìyá mi wọ sọ́ọ̀sì fún. Yóò gbé jáde ńgbà náà lóhùn. Ọmọ náà kò tí ì mọ rìn. Èmi àti ìyá mi ní ọjọ́ Saturday. Tá bá lọ bá àwọn èèyàn fọṣọ. Wọ́n á fún wa ní nǹkan lọ́mọ ọdún 8 o. Àmọ́ bí ìyá mi bá ti kúrò nílé tó lọ fọṣọ, ni bàbá mi ó sì ní kí n kúrò nílẹ̀ kí n máa bọ̀ lórí ibi tóun àti ìyá mi jọ ń sùn. Yàrá kan là ń gbé. Bẹ́ẹ̀ ni. A sì máa ń sun passage ńgbà mi. Nígbà tó di wípé gbogbo apáta ẹ̀mọ̀ gbogbo àwọn ọkùnrin wọ́n bá ti tẹ́lẹ̀ fún wọn wọ̀lọ̀wọ̀lọ̀ ńgbà mí. Àwọn ọmọ ilé kejì náà ń sun passage. Àti àwọn ọmọ yàrá kejì náà ń sun passage. Ìgbà mí àwọn àbúrò mi á sọ pé passage làwọn á sùn. Wọ́n ní àwọn vọ̀jùsì náà ń sun passage. Ń sun passage. Báwo náà ṣe máa ń sùn nù. Ṣé ẹ̀ mọ àwọn ilé ìlú òkè? Bá a ṣe ń gbé nu. Bàbá mi á ní Rọ̀fíà máa bọ̀ lórí bẹ́ẹ̀dì. Ẹ máa bọ̀ lórí bẹ́ẹ̀dì. Ìgbà mí gan ìyá mi ni ó jí mi bọ́ sórí bẹ́ẹ̀dì. Kó lè bá a lè rí ẹsẹ̀ tẹ̀ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe fún wa ńgbà mí. Tó bá ti wẹ̀ fún wa tán. Àwọn àbúrò mi tó ń tọ̀ wọ́n ti jí wọn. Wọ́n ti yẹ mi pé àti bọ́ síbi aago 4 ilẹ̀ ti mọ́ ọ̀rẹ́ di aago 5 wọ́n ti wẹ̀ fún wa. Wọ́n ti ṣe gbẹ. Ó yẹ ó di rọ́ọ̀bù pa wá láyà. Ó yẹ lọ sùn padà. So wọn ò ní tọ̀ lé mọ́. Ìgbà mí gbogbo apátá á ní ká bọ́ sórí bẹ́ẹ̀dì.
tí bàbá wa ń gbẹ̀ náà so wọ́n á lè ráyè máa lọ mú nǹkan tó fẹ́ mú ẹ̀yin tẹ́ ẹ bá gbélé tó jọ pé ẹ pọ̀ tẹ́ ẹ ń gbélé ó yẹ kẹ́ ẹ ti mọ nǹkan tá à ń sọ yìí àǹtí ṣe mo ṣe ó wá ní ọjọ́ kan mo ti ń gbọ́n mo ti ń pọ́dún 9 mo ti ń pọ́dún 10 àmọ́ látọmọ ọdún 8 ọkọ ìyá mi ti máa ń dì mọ́ mi bàbá jọ sùn wọ́n dì mọ́ mi tí nǹkan ọmọkùnrin wọn ò mọ̀ gún mi lára nígbà náà wọn ò mọ ohun tó jẹ́ mo sì mọ ohun tó jẹ́ àmọ́ mi ò lẹ́nu àti sọ àmọ́ ní ìsinyìí àti ṣe mo lè sọ fún yín pé nǹkan ọmọkùnrin ọkọ ìyá mi ní ń gún mi lẹ́yìn ọmọ ṣe o lẹ́yìn ìgbà yìí mò ń dàgbà sí mò ń gúrò sí ọkọ ìyá mi ṣe bẹ́ẹ̀ lọ fún mi nígbà tó yá ẹ bèrè iṣẹ́ tọkọ ìyá mi ṣe àwọn tí mo ń tún táyà ṣe ni so ọkọ ìyá mi náà máa ń jí jáde láàárọ̀ a ní torí àwọn tó máa ṣe táyà láàárọ̀ a padà wá ìgbà míì sì rí wọn ò ní jí jáde táìmù tó yẹ ká máa lọ sílé ìwé táwọn àbúrò mi bá ti ń lọ tájọ máa lọ ọkọ ìyá mi ó pè mí táìmù yẹn ọkọ ìyá mi ò mí ìsẹrẹ wọn pè mí wọnú ilé wọn ò ní mọ fọwọ́ ra nǹkan ọmọkùnrin àwọn kí n mọ fà kí n mọ fà àǹtí ṣeun èní ìkọ́ni wọn ṣẹ̀ṣẹ̀ ń gbé nǹkan ọmọkùnrin sọmọ lẹ́nu o ó ti wà tipẹ́tipẹ́ ó mọ ń ṣe mí láàánú gbà tí n bá ra àwọn nǹkan tó sọ pé èsì ẹ̀ṣẹ̀ nǹkan bọ ọmọdé ó ti wà tipẹ́tipẹ́ social media ò jẹ́ káṣírí yìí ò tú síta ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkọ ìyá mi wà gbèsè mi lẹ́nu wọn ní mọ̀ ọ́la nígbà míì tán bá yọ nǹkan ọmọkùnrin wọn jáde báyìí yóò mọ ọrùn fún tọ̀ ṣẹmọ ẹni tó tọ̀ tí ò nu nǹkan abẹ́ ibẹ̀ ní ṣe gbèsè nù tí sì mọ fà á tí mọ ńlá ni wọn ní mọ ńlá ń wà mọ ńlá tí máa ní kí ló rùn ìfọ létí nìsín ẹ sì mọ ńlá àti ṣeun nígbà bá a là tán wọn wà fún mi lówó wọn ní mọ lọ ìyá mi ò mọ ohun tó ṣẹlẹ̀ sórí èmi tí mo wá ti irú ibẹ̀ yẹn jáde wá ló wá yẹ kí n lọ lọ́kọ sí ibi tí mo ti lọ́kọ ẹ mọ wò pé ibo nìtàn yín fẹ́ sorí sọ bẹ́ẹ̀ ni mo níbi táwọn ti lọ lọ́kọ láti kékeré ni wọ́n ti ń abuse àwọn nílé bàbá níbi ilé táwọn pè ní bàbá àwọn tí wọ́n fẹ́ lọ lọ́kọ táwọn wò pé àwọn ènìyàn Ọlọ́run làwọn lọ fẹ́ láì mọ̀ pé ènìyàn èṣù burúkú ni wọ́n bẹ́ẹ̀ ni ìrìn àjò ayé àwọn ṣe bẹ̀rẹ̀ ìyá àwọn ò mọ nǹkan kan ìyá àwọn ń ṣiṣẹ́ ó lè ṣe wàhálà ìgbà tó yá ọkọ ìyá àwọn yóò ti ra kinní kan sínú láìlọ́ọ̀nù táwọn bá ti dé yóò ní káwọn mú táwọn bá ti mú báyìí àní àwọn ń jọ àwọn láyà mú kú jọ wọn náà mú nǹkan tó ń jọ kan àwọn ò lè lọ léèwé mọ́ àwọn gbé báàgì lẹ̀ làwọn sùn orin yẹn ò lọ déédéé fáwọn àwọn ayísọ̀tún àwọn ayísọ̀sì apá tí wọ́n gan fẹ́ bọ́ nígbà tó yẹ láwọn kẹnu bèbí àwọn táwọn ò tí ì jẹ nǹkan kan láàárọ̀ àwọn bẹ̀rẹ̀ sí bí kí láwọn bí jáde fún ohun bíi green táwọn bí jáde nù wọn náà ti ṣe gbà tí ìyá mi dé nǹkan tọkọ ìyá mi sọ fún ìyá mi ni wípé ó dàbí pé ọmọ ìfẹ́ ní màlẹ́ríà ìjọ kejì mo ní mò ń lọ léèwé ọkọ ìyá mi ní kí ìyá mi mọ̀ jẹ́ kí n lọ nítorí wípé mo ní bà àǹtí ṣeun
mo fẹ́